tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. Baba. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹ́mudẹ́mu àyà àti ọlọ́kèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè é ní bọ̀dà lè máa tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Orí dá fún ẹ. Ọgbọ́n ọ̀rọ̀ bá gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Aya rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Èmi kò lọ́dún mọ́dún. Ẹ̀túnmílẹ̀. Màrún àpá. Olóhùn ọmọ 13. Mi ìrìn jẹ́ kó 14 bí. Àwọn ẹgbẹ́ ètò 18 bí ìjẹ́ kó kọjá 18. Yóò kọjá 18. Àwọn ti kẹ́ wèrè. Let's go. Ó ṣòṣì ẹ̀rẹ́ rí o. Ó ṣòṣì wájú mi bí olóhùn 14. Ó ṣòṣì wájú mi bí olóhùn 13. Mi ìrìn jẹ́ kó 14. Àwọn ẹgbẹ́ tó wà ń bí mi ìjẹ́ kó 18 látọjọ́ yìí. So 18. Oh, okay. Let's go. Àwọn ẹgbẹ́ tó wà ń bí mi ìjẹ́ kó 19 látọjọ́ yìí. So kọjá 18. Ọmọ kí ló ń pè é? Ọmọ 18 ni sá. So kọjá ẹ̀. Ẹ jẹ́ n wo mo fẹ́ wò bóyá
ṣé ṣé ń bá mi délé kan náà. Kí ló dé? Orí ẹ̀ ò pé ní ṣé kúkúrú dé orí bẹ́ẹ̀dì ni kúkúrú dórí bẹ́ẹ̀dì ni kódà kéèyàn jẹ́ 2.2 àti 6.1 kò sí ní àkúkúrú òde bẹ́ẹ̀ ń máa ń kọjọ bóòní. Sorry, sir. Let's go. Let's go. Ṣé height dórí bẹ́ẹ̀dì ni height dórí bẹ́ẹ̀dì kódà kéèyàn jẹ́ 2.2 kẹ́ni ẹ jẹ́ 7.1 orí bẹ́ẹ̀dì ló máa jọ àṣebóhùn rè orí tàbá. Let's go. Roll. Action. Kódà kóbìnrin yẹn jẹ́ 2.2 kọkùnrin yẹn jẹ́ 7.1 kò kàn rí bẹ́ẹ̀dì ní kí ni ṣe bóun rì ṣe bóun rì abẹ́ẹ̀kọ́ kí ló fẹ́ fi mórí bẹ́ẹ̀ ẹ̀ ń ké o oríṣiríṣi rí o let's go. Ó yá ṣé medium ló yà ó yá kí ni àìtì ní ṣe lórí bẹ́ẹ̀dì kò ní ọkàn ṣe kódà kóbìnrin yẹn jẹ́ 2.2 kọkùnrin yẹn jẹ́ 7.1 kò ní ọkàn ṣe bóun rì ó ní ṣe bóun ní lórí bẹ́ẹ̀dì kí ló ní ṣe ó dẹ̀ lójú pé bá mi délé ni ṣé ẹni kó fẹ́ jọ set up lóòótọ́. ṣe set up. ìwọ tó wá bá mi tó ní kí n bẹ́ẹ̀ bẹ èèyàn tí mo lè lọ bẹ èèyàn tó lè sọrú eléyìí tó sọ yìí ṣé bá máa wọ́nà mi ni wà fojú ẹ̀rí máa bo abẹ́ẹ̀kọ́ wá tó bá bí nípo lè wọlé ó lè ẹ̀ ń tà látọ̀dọ̀ mi lọ́lẹ̀ pa o bí mo ṣe wẹ̀ máa lọ mi ti ẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ yìí mọ́ máa lọ mo fẹ́ dá sọ̀rọ̀ yìí mọ́ wá padà wá ẹ jọ̀ọ́ ẹ má bínú má bẹ̀ mí má lọ. Ayé mi ò délé. Ṣé o lè gbé ọmọ yẹn? Yes, sir. Ó yá, let's go. Nígbà wo? Ẹni ọ̀dà. Ẹ lè sọ̀rọ̀ ni. Ṣé ẹni tẹ́ ẹ mọ̀ ní Bùrọ̀dá? Bọ́lá sàn. Kásán. Ìwọ ni. Wọ́n náà ní èmi ló bímọ fún. Jọ kí làjọ ṣe? Ìgbà wo la ṣe? Ṣé missionary la ṣe ni àbí dọ́gì? Ṣé dọ́gì la ṣe ni àbí 360? 360 la ṣe ni àbí tọ́ṣọ̀tò? Tọ́ṣọ̀tò la ṣe ni àbí face wall? Face wall la ṣe ni àbí springing? Kí lèmi àti ẹ ṣe tó fi bímọ fún mi? Kí la ṣe? Kí la ṣe? Bọ́lá Sàámú. Face me. Ẹ̀yin kọ́ ni mo bímọ fún. Bẹ́ẹ̀ni, Bámidélé ni mo bímọ fún. Láti 13 years ago ni mo ti wá Bámidélé tí mi ò mọ ibi tó wà. Ẹ̀rọ ìdánwò mo máa fẹ́ mo lè ra bọ́ọ̀lù fún. Nínú ọ̀sìtù ló wà. Ṣé ẹ̀ mú mi ṣeré ni àbí? Ẹ̀ mú mi ṣeré ni? Orí ọ̀. It's okay. Inú sì bí mi. Ẹ farabalẹ̀. Kò ní sí wàhálà lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run á wà pẹ̀lú yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Sísá. I'm sorry. Thank you, man. Well, let's go. Bẹ́ẹ̀ni, àlàáfíà Ọlọ́run kó máa bá yẹn jẹ́ gbàdúrà. Let's go. Nítorí ẹ̀ mo ṣe ní kí ọmọ mi wá kó wá sọ wípé ẹ̀yin lẹ fún mi lóyún ni mo bí òun fún torí pé tí gbùrù bá fa sorry. Torí ká bá fa gbùrù, gbùrù á fa gbó. Okay sir. Alẹ́ dẹ̀ má gbàgbé ọjọ́, Sàámú, ẹ má gbàgbé ọjọ́, ẹ wà lára ẹni tó kó mi sí nǹkan tí mo wà nú ẹ̀ má bínú dẹ̀. Okay sir. Nítorí pé tá bá fa gbùrù máa fa igbó. Tún sọ díẹ̀. Okay sir. Torí ká bá fa gbùrù, gbùrù á fa gbó. Nítorí pé tá bá fa gbùrù á fa gbó. gbùrù á fa gbó. Wisdom. No, kò tí ì sọ délẹ̀. Let's go. Kò tí ì sọ délẹ̀, tá bá fa gbùrù, gbùrù á fa gbó. Sàámú, ẹ dẹ̀ rántí ọjọ́. Ṣé àpẹ́ wà lára ẹni tó kó mi sí nǹkan tẹ́ ẹ wà yìí? Ó ní mo ṣe dá ọgbọ́n yẹn o kí òun lè sọ wisdom. Okay sir. Let's go there. Nítorí pé tí a bá fa gbùrù á fa gbó. No, wá sọ, ìwọ náà sọ. Okay sir. Wọ́n kàn yẹ. Nítorí pé tí a bá fa Gbùrù á fa gbó. Nítorí náà ni mo ṣe ní pé kí ọmọ yìí kó wá bá yín. Bọ́dá Sàámú, ẹ dẹ̀ mọ̀ o, ẹ mọ̀ níjọ́sí o. Ṣé mọ̀ pé ẹ̀yin lẹ kó mi sí gbogbo wàhálà tí mo rí? Ṣé mọ̀ pé ẹ̀yin ni?
torí ẹ̀ mo ṣe ní kọ́ ọmọ ìwà bá yín kó sọ pé ẹ̀yin gangan ni mo bí òun fún bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀n ọmọdé tó ń ṣẹlẹ̀ tó ní wisdom. madam ẹ̀yin máa lọ lé àwa padà bá yín lé àwa padà bá yín lé kò sí. Sàámú ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ jẹ́ kó gbọ́ because tẹ́ bá sọ fún mi màá tún sì sọ fún. ẹ lọ sọ fún lé àmọ́ jẹ́ ká sọ̀rọ̀ náà jẹ́ sọ̀rọ̀ náà jẹ́ kó máa lọ. Sàámú ẹ sọ. no ẹ máa sọ. ok mama lọ mi ò ráyè let's go. jẹ́ bọ́sùkọ̀ ọ̀sọ́dọ̀ fẹ́ sọ́jà rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an. Sàámú ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ tẹ́ bá ní dáhùn kí n máa lọ lé o. o máa fi mí lẹ̀ lọ. mo máa lọ o. wà workout kó wájú mi. odò méjì ló ń rọ odò bukú àtòjú ẹ̀sìn mi ìmọ̀ ìtẹ́lẹ̀ jẹ́ torí mo pè ẹ̀ tán lòjò rọ̀. no sísúwájú ìwọ sọ́sẹ́yìn lọ́sẹ́yìn lọ ó ní kó wà báyìí. odò méjì ló ń rọ odò bukú àtòjú ẹ̀sìn ojú ẹ̀sìn òní rọ̀ nílé wa o. arábìnrin tó ń pè é rèé òun ló fún lóyún ní 13 years ago ọmọ tó bìrì olóhùn wa ẹ̀. Bámidélé say something sọ̀rọ̀. Take it easy. I will explain. Sarah. Sarah kí ni. Ìwọ. Bámidélé. Ìwọ Sarah. Bámidélé. Ṣé pé ojúlé tuntun ra rí? Ìwọ láti 13 years ago ó fún mi lóyún ó fọmọ sílẹ̀ fún mi ó wá dátọ̀ ó sá lọ ó wẹ̀yìn wòwò mi wọ́n mọ́ ẹ èèyàn burúkú ni ẹ èèyàn jásíjásí ni ẹ Bámidélé. Sí tó o bá lè dánmọ yẹn tọ́ ìwọ ló mọ̀ Sàámú. o ti mí ìṣe o wọn ni wọn tó lè yan burúkú ni ẹ kí ni gbogbo burúkú tó sọ iná kí ni gbogbo tó sọ fún mi lẹ́jọ́ o fẹ́ balẹ̀ mi jẹ́ ni. ta ló ń wá ẹ let's go. Sàámú. sá. ẹ̀wọ̀ yìí ni mo wá rí. èmi náà rè é sá. èmi ìdẹ́sọ̀ orí. èmi rè é. ó ṣe níbi kí n dá yín rí ni àmọ́ ẹjọ́ rí yín báyìí náà ọmọbìnrin kan ni o lórí òkè wa tí mo débẹ̀ ìmọ̀dé rí tí ó ń wẹ̀ taṣọ lọ́rùn in fact obìnrin yẹn ó máa jẹ́ ẹni tó ní nǹkan lórí. ẹ jẹ́ kó clear ọmọbìnrin ń wẹ̀ lórí òkè yín. olórin ṣé ẹ ní nǹkan pọ̀ ni. báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀. báwo ló ṣe wá dórí òkè yẹn lọ́mọbìnrin ó wẹ̀ ń bẹ̀ ní hóhó. ẹ̀yin hóhó ẹ̀. taṣọ. let's go. Action. sọ bẹ́ẹ̀. àwọn tó máa fẹ́ gbẹ̀gbẹ́ ògbódò bá wèrè lórí òkè. mo understand ẹ kò nǹkan náà kọ́ ló fún wèrè sórí òkè. ṣé àkànní ò mọ bí wèrè ṣe dórí òkè. ẹ ti accuse mi sí bẹ́ẹ̀ ni pé mo mọ bí wèrè ṣe dórí òkè. ẹ má bínú kájọ sọ ní ti Yorùbá irú tó ṣẹlẹ̀ ṣé wàhálà ní àbí rọrùn fún yín ṣé wàhálà ni wà ní jésù wàhálà ni eléyìí ò ṣe rọrùn let's go. ṣé ya ẹjọ ìjájọ kíláà tó wà lẹ ṣé tó wà lẹ ṣé wàhálà ni àbí rọrùn wàhálà ni ó ti tán ṣé ọlọmọkùnrin tí mo bá pàdé yẹn ọlọmọ àjàrí bì àbúrò ẹ̀ kan wà tí mo ti gba dókúmẹ̀ntì kan lọ́wọ́ ẹ̀ ó wà lé mo ní láti sáàṣì fún dókúmẹ̀ntì yẹn ayé èèyàn kan ò ní bàjẹ́ látọwọ́ wa àmín ibi náà dá ó dàbẹ̀ ní wọ́n gbé ilé fún yín ni let's go. ó ti dàbẹ̀ ní wọ́n gbàgà lẹ̀ fún yín ni ẹ wò ó ní òkúta yìí ẹ̀yẹ jókòó lé mo ń bọ̀ sí yìí o tẹ́ bá rọ́mọ ní mínírà tó kọjá lọ ẹ rà lẹ́jọ́ kò mẹ́rin. how many minutes. parapatẹ. parapatẹ. let's go. Action. tẹ́ bá rọ́mọ ní mínírà tó kọjá lọ ẹ̀yin ẹ rà. ọ̀yá sà. Action. tẹ́ bá rọ́mọ oní mínírà tó kọjá lọ ẹ̀yin ẹ rà mi ì ní pẹ́ kí n tó dé ara mi ì ní pẹ́. how many minutes. ọ̀rẹ́ rí o. okay. Yeah, let's go. Action. sọ bẹ́ẹ̀ ẹ̀yẹ ìjókòó kí n lọ bá àwọn nǹkan tí mo fẹ́ wá tẹ́ bá rọ́mọ ní mínírà tó kọjá lọ ẹ rà ṣẹ́gbọ́ ẹ rà. okay sorry how many minutes. pátápátá ẹ what pastimitica testimony you have. ẹni sùúrù máa sábà òyìnbó yìí lágbára. gbogbo tí mo fi kọjá kù wọ́n kọ́. èèyàn máa ń kẹ́kọ̀ọ́ bí ẹ̀kọ́ burúkú wa. let's go.
ẹ jù mí lọ ẹ jọ. elédùn akọ fi mí sípò àgbà ni. rárá so ẹ̀yin tí mo jọ orí yín báyìí ẹ ti mọ̀ pé. àní age wise ẹgbẹ́ àtọ̀ 10 years náà ni ọlọ́run dá ó ṣe máa ń fún mi ó yá. ẹgbẹ́ Sàámú ẹgbà. mo yọ̀ǹda ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ ìdọ̀bálẹ̀ ẹ jù mí lọ. tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ́ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ń ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. inú rẹ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. bàbá. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. àbí ṣẹ́yìn ni. níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹmudẹmu àyà àti yọlókèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè yín ní bọ́dà lè máa tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí, wọ́n bí 13 wọn rí. kò ní dá fún ẹ ọgbọ́n ọ̀rọ̀ ọba gbà lọ́wọ́ rẹ. ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. aya rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀dà gbére fún ọ. níbo ni mo wà látàtàrọ. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. dára mo rò pé nǹkan ṣe ẹ ṣá. She's just full of emptiness.